a kú dédé àsìkò yìí àsìkò ìpalẹ̀mọ́ ọdún yóò dára fún wa lágbára Ọlọ́run àmín. Ìròyìn Feli-feli ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́bọ̀ Thursday ọjọ́ 21 nínú oṣù kejìlá ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn à ń darí padà bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti kéde yíyọ ìdá 50 kúrò nínú ọgọ́rùn-ún owó ọkọ̀ tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń bẹ lẹ́yìn odi ìpínlẹ̀ wọn yóò wọ̀ padà wá sí ilé fún ọdún ti kérésì àti ọdún tuntun èyí tá à ń palẹ̀ rẹ̀ mọ́ yìí. Gẹ́rẹ́ bí ìròyìn ti ń jáde títí di ọjọ́ 4 nínú oṣù kínní ọdún 2024, ààrẹ Bọ́lá Ahmed Tinubu ètò fọwọ́ sí ọ̀rọ̀ ọ̀hún tó sì jáde láti ẹnu ẹni tó jẹ́ alákòóso fún ohun àlùmọ́nì ìdàgbàsókè tó tún jẹ́ ọ̀kan nínú ẹni tó jẹ́ alága ìgbìmọ̀ tó ń ṣe kòkárí láàrin alákòóso ọ̀rọ̀ tó kan ará ìlú sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu eléyìí tí wọ́n gbé jáde Délé Alákéwò òun ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ nílùú Àbújá lánàá lásìkò tó ń jábọ̀ èsì ìpàdé kékeré kan tí wọ́n ṣe pẹ̀lú ààrẹ lórí ọ̀nà eléyìí tí ààrẹ fẹ́ mú ìrọ̀rùn ìtura bá gbogbo àwọn arìnrìn-àjò lásìkò ọdún yìí kó lè rọrùn fún wọn láti rin ìrìn àjò ọ̀hún. Ó fi kún nínú ọ̀rọ̀ rẹ̀ wípé yàtọ̀ sí ọ̀rọ̀ ọkọ̀ ilé tí ó máa gba òpópónà márosẹ̀ èyí tí wọ́n ti yọ ìdá 50 kúrò nínú ọgọ́rùn-ún kúrò owó ọkọ̀ tí àwọn èèyàn yóò wọ̀ èyí tó ní ààrẹ lábẹ́ ìṣàkóso ààrẹ Bọ́lá Tinubu ló ti bá gbogbo àwọn ọlọ́kọ̀ eléyìí tó ń fi ọkọ̀ wọn ṣe kòkárí àti tí wọ́n fi ń ṣiṣẹ́ òòjọ́ láti san ìdá 50 sí àwọn ilé iṣẹ́ èyí tó ní ọkọ̀ tó ń lọ bọ̀ lójú pópó láti ìpínlẹ̀ kan sí kan. Oníyàtọ̀ sí èyí ààrẹ Bọ́lá Tinubu ló tún kéde wípé gbogbo àwọn èèyàn tí ó bá wọ ọkọ̀ ojú irin láti ìpínlẹ̀ sí ìpínlẹ̀ àbí láàrin ìpínlẹ̀ wọn sí ìpínlẹ̀ wọn kí wọ́n má gba owó kankan bí tí wọn kó kéré mọ́ tó lọ́wọ́ àwọn ènìyàn wọn láti ìṣẹ́jú eléyìí tí ìròyìn jáde títí di ọjọ́ 4 nínú oṣù kínní ọdún 2024. Nínú ọ̀rọ̀ ọ̀hún eléyìí tá a ti rí alákòóso fún ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n àtinúdá eyín Mohammed Idris bákan náà ibi tá a ti rí alákòóso fún ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ ojú pópó eyín Alikale àti ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú Ọ̀báyọ̀ Ọ̀nànúgà tó fi mọ́ àwọn tí ọ̀rọ̀ ń kàn èyí tí wọ́n bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ pé gbogbo ìlànà ló ti wà nílẹ̀ báyìí láti lè jẹ́ kí àwọn arìnrìn-àjò lásìkò ọdún yìí kó rọrùn fún wọn láti rin ìrìn àjò ọ̀hún. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ NLC tí wọ́n sọ wípé gbogbo ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ gbé yìí lórí yíyọ kúrò àti lórí bíbá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó rìnrìn àjò láàrin ìlú kan sí kan ìpínlẹ̀ sí kan yọ owó ọkọ̀ wọn kúrò wípé òun kọ́ ni ọ̀nà àbáyọ bí kò ṣe wípé kí ìjọba àpapọ̀ kí wọ́n pèsè ohun tí ó kárí fún gbogbo mùtúmùwà ní orílẹ̀-èdè Nàìjíríà káàrá lè tu àwọn ọmọ Nàìjíríà wípé kì í ṣe ọkọ̀ nìkan ni wọn yóò jẹ o jíjẹ àti mímu náà ó ń bẹ nínú nǹkan tó ń fa ìnira bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí àjọ NLC tí àwọn ti fojú wòye wọn wo ìgbésẹ̀ ìjọba àpapọ̀ ọ̀hún. Ọ̀rọ̀ Kabiti kan rèé eléyìí tó jálulẹ̀ bí àpò ìyèrè tó ń ti àpò ẹ̀wà láti ẹnu ẹni tó ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ògùn tó tún jẹ́ ọ̀kan tẹ́lẹ̀ nínú àwọn ọmọ aṣòfin àgbà tó jáde láti gbùngbùn ìpínlẹ̀ Ògùn èèyàn Ibikunle Amosun ló ti sọ̀rọ̀ jáde wípé Oshiomole tóun náà ti fìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ lórí tó tún jẹ́ ọ̀kan nínú àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà ẹlẹ́ẹ̀kẹwàá lọ́wọ́ báyìí wípé Oshiomole ó ní baba ńlá àṣìṣe nígbà láti ní irúfẹ́ Oshiomole nínú ẹgbẹ́ òṣèlú APC wípé bàtìjẹ́ obì tí ń so lẹ́rùn òun ni Oshiomole gẹ́gẹ́ bí Ibikunle Amosun bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn tó ń bá wọn sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ojú ìwòye rẹ̀ sí ẹgbẹ́ òṣèlú APC lọ́wọ́ báyìí. Níbẹ̀ ni Amosun ló ti ti ẹnu bọ̀rọ̀
wípé ní ọdún 2019 ní ìgbà tí Adams Oshiomole tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC ní Nàìjíríà ó ní ó ti bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ ó sì ti dà nǹkan rú ṣùgbọ́n tó jẹ́ wípé ojú ọmọlúwàbí ní àwọn ènìyàn kan fi ń wò láláìmọ̀ wípé ọbàṣẹ̀jẹ́ obì tí ń so lẹ́rùn ní Adams Oshiomole ó wá gẹ́gẹ́ bí olùbàṣẹ̀jẹ́ eléyìí tó wá bà nǹkan tó ti dá nílẹ̀ jẹ́ òun ní ìrìnàjò rẹ̀ jẹ́ ò sínú ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí Ibikunle Amosun bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún ó ṣe láwẹ́láwẹ́ ó ní ìdí rèé lọ́dún 2019 tó dàbí ẹni wípé òun fẹ́ yapa kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìpè àkíyèsí tóun ti pe àwọn àgbà ẹgbẹ́ ọ̀hún sí o lórí Adams Oshiomole ṣùgbọ́n tí wọ́n kọ̀ jálẹ̀ láti gbé ìgbésẹ̀ ìtótó àti tó yẹ tó jẹ́ wípé ọ̀rọ̀ tó yẹ kí wọ́n fi sílẹ̀ kí wọ́n má fi ọwọ́ kàn òun ni wọ́n lọ ń dàrú láláìmọ̀ wípé èyí tó yẹ kí wọ́n dàrú gan-an lélẹ̀ tí wọ́n fọwọ́ bò mọ́lẹ̀ ní ọ̀rọ̀ Adams Oshiomole ó ní àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ irọ́ kì í pẹ́ o nítorí wípé òtítọ́ padà fojú hàn gbangba wípé Adams Oshiomole tí wọ́n wò bí áńgẹ́lì wọ́n ṣẹ̀wárí wípé èèyàn búburú ẹni ibi tó ń pọmọrẹ léèwẹ̀ ni Adams Oshiomole tí ò ṣe súnmọ́ gẹ́gẹ́ bí Ibikunle Amosun bó ti taari ọ̀rọ̀ ọ̀hún léde nílùú Abẹ́òkúta. arákùnrin kan rèé eléyìí tí wọ́n wọ́ tuurutu àfi bí ọ̀gá tí wọ́n sokùn mọ́ lọ́rùn àti adìyẹ tí wọ́n fẹ́ lọ rèé so mọ́lẹ̀ ni lọ sí ilé ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sí Yábà ní ìpínlẹ̀ Èkó nínú ọ̀sẹ̀ tá a wà yìí látàrí wípé ó hùwà gbájú rẹ̀ owó kan tó tó mílíọ̀nù lọ́nà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náírà èyí tó fi rọ́ àti ìwà èké gbà lọ́wọ́ ọ̀gbẹ́ni kan ní orúkọ wípé òun yóò bá ṣe àkọsílẹ̀ orúkọ ilé ìtura rẹ̀ àti àwọn ilẹ̀ kan èyí tí arákùnrin ọ̀hún ní lábẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti jáde láti iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó èyí tí wọ́n gbé arákùnrin kan Adégbóyèga Rábíù ẹni tó jẹ́ ẹni 50 ọdún 50 years èyí tí wọ́n gbé lọ ilé ẹjọ́ Yábà tó wà ní ìlú Èkó ni wọ́n ní ó gba owó kan mílíọ̀nù lọ́nà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náírà lọ́wọ́ ọ̀gbẹ́ni kan Láre Badmus eléyìí tó wà nílùú Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó wípé òun yóò bá ṣe àkọsílẹ̀ àti ìfi orúkọ sílẹ̀ ilé ìtura èyí tí arákùnrin ọ̀hún gbà lérò láti kọ́ pẹ̀lú àwọn dúkìá kan eléyìí tó ní ó lẹ́tọ̀ọ́ láti fi orúkọ rẹ̀ sílẹ̀ lábẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó láláìmọ̀ wípé Adégbóyèga Rábíù gbájú rẹ̀ eléyìí tó jẹ́ ògbóǹtarìgì ni o ní báyìí ní ìgbà tí adájọ́ Patrick Nwanka tí ilé-ẹjọ́ májísírèètì tó wà ní Yábà tóun náà bẹ̀rẹ̀ sí ní gbọ́ ọ̀rọ̀ ọ̀hún látẹnu àwọn ènìyàn ọ̀hún ló sọ di mímọ̀ wípé pẹ̀lú ìwà ìdójútì eléyìí tí Rábíù tó wù yìí ó ní ẹni tó bá ti ṣe ohun tí ò yẹ kẹ́nìkan ṣe dandan ni kí ojú rẹ̀ rí nǹkan eléyìí tẹ́nìkan ò rí rí o ó ní yóò jẹ ìyà rẹ̀ lájẹkún àti àjẹlérin ní ìgbà tí wọ́n sọ di mímọ̀ ẹni tó jẹ́ olùpẹ̀jọ́ Thomas Nurudeen ṣe lálàyé èyí tó rojọ́ tako Adégbóyèga Rábíù nílẹ̀ẹ́jọ́ ó ní ọjọ́ kìíní nínú oṣù kẹjọ ọdún 2023 ẹni ọ̀gbẹ́ni Rábíù ló wá iṣẹ́ bí ọ̀hún tó gba owó eléyìí tó tó mílíọ̀nù lọ́nà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náírà lọ́wọ́ Láre Badmus ní báyìí wọ́n ní bọ́ọ̀lù fi pamọ́ o sínú ọgbà àmọ́ títí di ọjọ́ kìíní nínú oṣù kìíní ọdún 2024 kó tó di pé ó san owó ìtanràn eléyìí tí wọ́n ní kó san mílíọ̀nù méjì náírà pẹ̀lú onídùúró méjì tí àwọn náà ní dèdè owó náà nínú àpò àpamọ́ owó wọn tí wọ́n sì san owó orí wọn ṣùgbọ́n ìwà síwájú ìgbà náà wọ́n ní kí wọ́n fi pamọ́ sínú ọgbà àtúnṣe náà ní ìgbà tí wọ́n máa tún ẹjọ́ rẹ̀ gbọ́ lọ́jọ́ kìíní oṣù kìíní ọdún 2024. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara ni wọ́n ti gbé arákùnrin kan ẹni ọdún 23 lọ ilé ẹjọ́ fún ẹ̀sùn ìpànìyàn eléyìí tó ṣekú pa bàbá èyí tó bí ní ọmọ. Arákùnrin ọ̀hún ẹni ọdún 23 náà èyún Zaidi Musa Imma ni wọ́n fi ẹ̀sùn ìpànìyàn kan níwájú ilé ẹjọ́ èyí tó kalẹ̀ sílùú Ìlọrin tí ṣolúlu ìpínlẹ̀ Kwara fún ẹ̀sùn pípa bàbá rẹ̀ tó jẹ́ olóyè àgbà ní agbègbè ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ ọ̀hún èyún olóyè Musa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde lásìkò tí Saheed Musa ń ṣe lálàyé ó ní ìṣàdédé ní ọjọ́ kan lòun pẹ̀lú bàbá tó bí òun lọ́mọ èyún olóyè Musa ni wọ́n jọ wà nínú ilé òun ló bẹ̀rẹ̀ sí ní rọ òjò èpèlé òun lórí láláì nídìí kan pàtó eléyìí tó fa irúfẹ́ ìpè bẹ́ẹ̀ èyí tó sì mú ìkanra bá òun tó jẹ́ wípé nígbà tí etí àti ọkàn òun ò lè gbà mọ́ ló mú òun tí inú bíbí tó gbé òun wọ̀
láti lọ́ọ́ rí fa àdáyọ èyí tó ṣá bàbá rẹ̀ olóyè Musa tó ṣá wẹ́lẹ́wẹ́lẹ́ o títí tí ẹ̀mí fi bọ́ lẹ́nu bàbá náà. Ní gẹ́lẹ́ tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ni wọ́n ní Saheed Musa ó na pápá bora lọ sórí òkè kan èyí tó ń bẹ nílùú Ṣàrẹ́ níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nílùú Kwara lọ́hùn-ún kó tó di pọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ó tú arákùnrin náà. Ní báyìí òun ni wọ́n gbé lọ sílé ẹjọ́ eléyìí tó kalẹ̀ sílùú Ìlọrin níbi tí onídàájọ́ Alhaji Muhammed eléyìí tó dá ẹjọ́ náà wípé pẹ̀lú nǹkan tó ṣe yìí yóò jẹ ìyà rẹ̀ lábẹ́ òfin tí wọ́n sì ní kí wọ́n lọ fi pamọ́ ò sínú ọgbà àhámọ́ títí di ọjọ́ 9 nínú oṣù kìíní ọdún 2024 ní ìgbà tí wọ́n máa tún ẹjọ́ rẹ̀ gbé dìde kó tó di pé wọ́n dá ẹjọ́ rẹ̀ pẹ̀lú ìbámu sí òfin eléyìí tó jẹ́ ti orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tó ní ṣe pẹ̀lú ìsùn àti ẹ̀sùn ìpànìyàn. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà akọrin takasùfé obìnrin ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Tiwa Savage òun ló ti sọ di mímọ̀ wípé òun nílò àdúrà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àwọn olólùfẹ́ òun kárí ayé báyìí nítorí pé ipò àìlera eléyìí tí ara òun wà kò fún òun ní ìdùnnú ìwúrí rárá o láti jáde lọ síbikíbi. Tiwa Savage eléyìí tó fi ọ̀rọ̀ òun léde sórí ìkànnì ayélujára rẹ̀ níbi tó ti ń sọ wípé àdúrà òun gan lòun nílò kìí ṣe ti owó tàbí ti oògùn. Ó ní nítorí pé ara òun ò lè dáadáa o. Bẹ́ẹ̀ bá sì gbàgbé lẹ́nu bíi oṣù kan ó lé díẹ̀ sẹ́yìn ni Tiwa Savage ti sọ̀rọ̀ wípé dókítà oníṣègùn òyìnbó tí ń tọ́jú òun ti ní kí òun fún ara ní ìsinmi bí oṣù mélòó síwájú sí kọ́dún yóò tó parí, ṣùgbọ́n àtijọ́ àtimọ̀ eléyìí tó jẹ́ pabambarì òun ti ń gbọ́ ọmọ ẹ̀dá dámọ̀ káàkiri ló fà á. Lẹ́yìn ìtọ́jú èyí tó ń fún òun nígbà náà lòun ti bẹ́ sí ìgboro ayé láti lọ rí wá jíjẹ àti mímu kí ọwọ́ òun kó lè bá ẹnu dọ́gba. Ní báyìí òun ló ń bẹ lórí ìdùbúlẹ̀ àìsàn tó sì ń fẹ́ àdúrà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ẹni tí ó máa ṣe jòjò tí ó máa ṣe pẹ̀lẹ́ bí ọmọ tuntun. Gẹ́gẹ́ bí Tiwa Savage bó ti fi ọ̀rọ̀ léde, ó ní ìwọ̀nba ìtókù kí ọdún yóò parí olóhùn tọrọ àforíjì bóun bá lè fi ìfẹ́ hàn àlàáfíà hàn dáadáa sí gbogbo àwọn olólùfẹ́ òun kí wọ́n dákun dábọ̀ láti fọwọ́nú kí wọ́n fi yèdè nù kí wọ́n jègùrẹ́ awolùgbẹ̀bẹ̀ nítorí pé òun ní àwọn eré èyí tóun ti gbà kalẹ̀ tóun sì ti gba owó rẹ̀ sọ́wọ́ láti ṣe fún àwọn èèyàn fún pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún yìí, ṣùgbọ́n lórí ipò àìlera ara òun kò fún òun ní ìwúrí. Òun ò sì ní lọ́kàn láti gba owó kóun má ṣiṣẹ́ bí kò ṣe wípé ìlera lògùn ọrọ̀. Ó ní àdúrà òun lòun nílò láti ọwọ́ àwọn olólùfẹ́ òun kí àlàáfíà kó jọba ní gbogbo ríkèríkè ara òun. tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára. Títí ojúmọ́ ọ̀la tẹ́tùmọ̀ láǹfààní láti gbọ́ tòròyìn míì. Mo gbà á ládùúrà wípé ilé ò ní ilé wa, ọ̀nà onínà wá o, ayọ̀ àlàáfíà òun láti ṣọdún tuntun. Fún mi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ̀ ní sí wa, ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.